gbogbo wákàtí òru nínú àwẹ̀ èyí tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni kó wá lọ máa ṣe àdúrà yìí. Má jẹ́ kó já títí táwẹ̀ àfi parí, ṣùgbọ́n pé òru ní ìsinmi ìlàwẹ̀ máa pé 15 la máa wo òru ti 15 wá lọ máa ṣàdúrà yìí. Fún àrísìkí àìríjà àìrímu sọ pé ó tó nínú ìgbésí ayé, ó fẹ́ máa kọ́lé mọ́lé, ó fẹ́ máa ralẹ̀ mọ́lé, ó fẹ́ máa gbé nǹkan dáadáa ṣe, confam lèmi ń sọ fún ẹ. Wá àyè kan nínú mọ́sálásí àbáyè tó ti ń ṣàdúrà, yọná fìlà méjì, iná Suratul Fatiha ẹyọ kan, iná Anzalna ẹyọ kan, rákà kan, rákà kejì Suratul Fatiha ẹyọ kan, iná Anzalna ẹyọ kan, ó di rákà méjì tó fẹ́yàn ní ẹwà wá sálámọ̀. Tó bá di sálámọ̀ ṣe àwọn mùkọ́dímọ̀ alhamdulillahi lẹ́lẹ́lẹ́ astaghfirullah salatu, wá tọrọ nǹkan tó bá ń fẹ́. Tó bá ti tọrọ nǹkan tó ń fẹ́ wá ṣe ya Latif 129 times, wá ṣe hasbunallahu wa ni'mal wakil, wá ṣe 450. Hasbunallahu wà ní Suratu Ali Imran, Quran chapter 3 verse 173, wá ṣe 450 times. Wá ṣe Allahu latifu bi ibadi yarzuqu man yasha wa huwa qawiyyul aziz, wá ṣe òun ní 100 times. Òun wà ní Quran chapter 42 verse 19. Ó ti yé ẹbẹ́ yẹn. Ya Latif 129 times ló máa ṣe. Hasbunallahu wá ṣe òun ní 450 times. Allahu latifu bi ibadi yarzuqu man yasha wa huwa qawiyyul aziz, wá ṣe ní 100 times. Bí wàá ṣe máa ṣe ní gbogbo wákàtí òru tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn, bóyá kó tó jẹ sàárì, bóyá tó bá jẹ sàárì tán ni, táwẹ̀ yá fi parí, wá máa ṣe pẹ̀lú sàárà. Fi àdúrà yìí ránṣẹ́ sáwọn èèyàn. Omijé ìbànújẹ́ wàhálà ìdààmú ó máa kù dànù gbèsè ayé, kò sí nǹkan tó lè fi béèrè wájú Ọlọ́run, àmọ́ ó máa ń sọ̀yàn dolówó ni, ó máa ń sọ̀yàn dọlọ́lá. Ọlọ́run máa fi ń bọ́ ìwà àrísìkí fún yàn ni. Ẹ lọ tẹra má dùn àná síwájú kó tó ṣe àdúrà yìí, àbí tó bá ṣe àdúrà yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria, gbogbo ẹ̀yin tẹ́ fi Hajj àti Umurah tẹ́ fi ń ṣètọrẹ àánú fáwọn èèyàn. Gbogbo Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty, àti gbogbo ẹ̀yin tẹ́ nípèníjà lórí àìsàn kan sí kejì, àbáyé ń dàyàn láàmú ni, àlejànú ń dàyàn láàmú ni, ẹ contact Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department. Ẹ WhatsApp wa lórí +27612956389. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì àwọn product wa, tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run fọ́mọ, gbogbo oríṣiríṣi àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú àtàrùn tó ń da nǹkan ọmọbìnrin láàmú tí ò kì í jẹ́ kóbìnrin lè conceive, ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power 25,000 là ń ṣe promo ẹ̀, kò síbi tẹ́wà tí product wa ò dé. Weak erection, quick ejaculation, low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gẹ́ẹ̀tì all-in-one natural apps tó ń wò more than 300 àìsàn. Cancer ni, diabetics ni, stroke ni, àwọn àìsàn ńláńlá, asthma ni, àti ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun. Ẹ rí gbogbo product wa ló wà halal, ẹ rí a lè lónú àwẹ̀, àdúrà ló ń gbà.